Irun Ileya kò ṣe tó ń wáyé o ní mọ́sálásí central ti ìlú Ouere bí òjò ṣe ń fún tó ṣe ní gbogbo àwọn jàmáà tó wà lẹ́yìn Imam Ibrohim Oloukunle wọn kò tilẹ̀ wó tójò tí wọ́n fi torí bòjò láti wá sí àyè yìí dì kí wọ́n wá kírun. Àwọn lẹ́ẹ̀kan jàǹkànjàǹkàn lẹ́yìn Imam Ibrohim Oloukunle ló péjú pésẹ̀ síbi ayẹyẹ náà níbi tí a ti rí àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú ọ̀hún tó faramọ́ súnà eléyìí tí ó jẹ́ ti ànábì Muhammad tí wọ́n sì tẹ̀lé láti wá kírun ọ̀hún lọ́jọ́ ọjọ́ yìí. Ọjọ́ ọdún Iléyá ni ọjọ́ kan tí Imam Ibrohim Oloukunle lò láti pe gbogbo àwọn ọ̀dọ́ sákìyèsí kí wọ́n lè bá dúró ní ìlànà tí ó tó àti ètò yẹ kàn má fi ọdún mùsùlùmí wé ti àwọn ìlú míì. Ẹ gbọ́rọ̀ tí wọ́n sọ lẹ́nu ọ̀pá gbohùngbohùn nígbà tí a wà ní gbàgede yídì ọ̀hún. Àkọ́kọ́ nínú nǹkan tí ó kó pọ̀ ó kó ìṣe ìjọsìn fún Ọlọ́run ó mú dání. Ẹlẹ́ẹ̀kejì ó sì tún mú ìṣe àfihàn ìdùnnú ó mú dání wípé ìyá Ọlọ́run mo mà dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ mélòó nínú àwọn ẹni tá a jọ ṣe tèṣí tó sì kádàrà àwọn ẹgbẹ́ kíte eléyìí ó bá wọn láyé ṣé mímọ̀ ṣe ti tèmi ló fi ṣẹ́ mi kù ni àbí àìmọ̀ ṣe èmi ló fi ṣẹ́ mi kù kẹ́yìn ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó sì wá gbìyànjú àti máa wá wòye pé bolo òun kù sí. Àkàkà táwọn mùsùlùmí ló péjú pésẹ̀ bí ìṣe wọn láti jáde wá sí ìdí ọdún Iléyá ọdún 2022 lẹ́yìn Imam Ibrohim Oloukunle. Dr. Muhammad wà níkàlẹ̀ níbi tá a ti rí oníwàásí àgbáyé ní Alfa Anli Oloukunle Shakiru, sẹ́ríkì àdínì sí ìlú Ouere Abdulrahman Elekuro àti gbogbo àwọn lẹ́ẹ̀kan tó ìdórí Alfa Tewsiri ti ìlú Ouere láǹfààní láti wà ní ìkàlẹ̀. Kò ṣe é kàtán láwọn èèyàn tí wọ́n yọjú síbi ayẹyẹ yìí lọ́jọ́ ọjọ́ náà. Kàásùmù ìṣùlá ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Osolo TV. Osolo TV, ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.